kò máa sóhun tàdúrà máa lè ṣe tí ó báyìí la ṣe rí gbogbo àwọn àgbààgbà òṣèrékùnrin ilẹ̀ wa lọ́kùnrin lóbìnrin tí wọ́n péjú pésẹ̀ tí wọ́n sì fi ìpàdé sójú kan náà láti fi ṣe àdúrà fún àgbà òṣèrékùnrin ilẹ̀ wa eléyìí tí ó wà lórí ìdùbúlẹ̀ àìsàn eléyìí tí ó lágbára lọ́wọ́ tí a mọ̀ sí àìsàn jẹjẹrẹ. Báyìí la ṣe rí gbogbo wọn o tí wọ́n sì wà papọ̀ ní ìṣọ̀kan láti gbàdúrà sí Elédùmarè o kí gbogbo wàhálà àwọn dókítà lórí àgbà òṣèrékùnrin ilẹ̀ wa Táíwò Hasan kó má ṣe já sásán, bẹ́ẹ̀ sì ni kó má ṣe já sófo, tí a sì gbàdúrà wípé Ọlọ́run yóò jẹ́ kí àdúrà wọn kó gbà. Ṣe la rí gbogbo àwọn àfáà Ọlọ́run náà táwọn náà péjú pésẹ̀ tí wọ́n sì ń fún wọn ní wáàsí ọ̀rọ̀ ìtúnilọ́kàn àti bí wọ́n ṣe túbọ̀ máa fi àdúrà ran àgbà òṣèrékùnrin ilẹ̀ wa lọ́wọ́ ògógó nírú àsìkò tí ó wà, tí ó sì jẹ́ wípé Ọlọ́run yóò ra ẹ̀mí wọn padà, wọn ó padà sórí èèpẹ̀ láyọ̀ àtàlàáfíà. Ẹ wo, ṣe ni àwọn àgbà òṣèré ni wọ́n péjú pésẹ̀ o. Àrí Madam Sajẹ, Bukky Wright, àrí bàbá wa Jídé Kòsọ́kọ́, kódà ṣe la rí Alhaji Yínká Quadri àti àwọn àgbààgbà òṣèré mìíràn tí ó jẹ́ wípé ṣe ni wọ́n pọ̀ débi pé a ò lè máa fẹnu ka gbogbo wọn tán lẹ́yọ kọ̀ọ̀kan. Ṣùgbọ́n ẹ jẹ́ ká jọ farabalẹ̀ wo àwọn fọ́nrán yìí ká gbọ́ bí àwọn àáfàá àgbà ńláńlá bí wọ́n ṣe ń ka wáàsí àti bí wọ́n ṣe ń ṣe àwọn àdúrà wọn lẹ́yọ kọ̀ọ̀kan. Ẹ má kánjú, ẹ farabalẹ̀ wo àwọn fọ́nrán náà lẹ́yọ kọ̀ọ̀kan, kẹ́yìn náà kí ẹ sì fi ọkàn kan kẹ́ ẹ fi ṣe àdúrà fún àgbà òṣèrékùnrin ilẹ̀ wa Táíwò Hasan kí Ọlọ́run kó jẹ́ kí ó dìde kúrò lórí ìdùnnú àìsàn tó sì fún ní àlàáfíà tó péye. المرسلين على صراط المستقيم تنزيل العزيز الرحيم لتنزل قولا منزل آبائهم فهم غافلون لقد حق القول على أكثرهم وهم لا يؤمنون إنا جعلنا في أعناقهم أجل إنا نحن نحيي الموتى ونكتب ما قدموا وآثارهم وكل شيء أحصيناه في إمام مبين وضرب àwọn tó bá ń fẹ́ fún ara ẹ̀ látẹnu àwọn àlùfáà wa wọ́n ká kàkùn sí rẹ̀ ọkàn fún gbogbo wa náà ìṣọ́ Ọlọ́run ààbò Ọlọ́run ẹ̀kọ́ nínú àwọn ẹlẹ́kọ̀ọ́ ọ̀tá rẹ̀ ní lára rẹ̀ ọ̀tá rẹ̀ ara rẹ̀. إليهم اثنين فكذبوهما فأزلفنا بثالث فقالوا إنا إليكم مرسلون قالوا ما أنتم إلا بشر مثلنا وما أنزل الرحمن من شيء إن أنتم إلا تكسبون قالوا ربنا يعلم إنا إليكم لمرسلون وما علينا إلا البلاغ المبين قالوا إنا تطيرنا بكم لئن لم تنتهوا لنرجمنكم وليمسنكم